Kí là ń pè ní Ifá? Ifá jẹ́ ohùn ẹnu Olódùmarè, èyí tí a lè túmọ̀ ẹ̀ lédè òyìnbó pé Ifá is the voice of Olódùmarè that being sent through the custodian which is Ọ̀rúnmìlà. So èyí táwọn èèyàn máa pariwo pé Ifá lè ní Ọ̀rúnmìlà ló yẹ káwọn èèyàn máa dárúkọ instead, nítorí pé ẹnu Ọ̀rúnmìlà ni ohùn yẹn ti ń ṣe kíni tó ń jáde. Ohùn tó ń jáde lẹ́nu Ọ̀rúnmìlà là ń pè ní Ifá, tó dẹ̀ jẹ́ pé òun di ohùn ẹnu Olódùmarè. Because nǹkan tí Ọ̀rúnmìlà bá sọ fún wa ó túmọ̀ sí pé Olódùmarè ló ṣe kíni ló ń bá a sọ. Tí wọ́n bá fẹ́ jọba wọ́n á ní ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Ifá èwo ni Olódùmarè fẹ́ yàn fún wa. Wọ́n nígbàgbọ́ pé ohùn Ifá tó bá gbọ́, ohùn Ọ̀rúnmìlà tó bá gbọ́, Ifá tó bá jáde, wọ́n gbà pé ohùn gangan Olódùmarè ṣe kíni ló fọwọ́ sí. Bóyá èèyàn fẹ́ múlẹ̀ ilé ni, á béèrè pé ilẹ̀ yìí ṣó máa tù mí lára. Bóyá èèyàn fẹ́ ṣe ìyàwó, tọkọ ìṣátura, ṣé ìyàwó yìí ṣá bá mi kalẹ̀, á gbóhùn lẹ́nu Ọ̀rúnmìlà tí ń jẹ́ Ifá. Ohùn tí Ọ̀rúnmìlà ń sọ jáde òun là ń pè ní Ifá, tí í ṣe ohùn ẹnu Olódùmarè. Ẹ jẹ́ kọ́ra wa lóye o torí àti ìrìn àjò lẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àfùkẹ́ sílẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. Ẹ jẹ́ kọ́ra wa lóye o torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú àfùkẹ́ sílẹ̀ sáyé lọ ọmọ ẹni ìgbẹ̀yìn o. Orúkọ mi ni Olúwo Dr. Fáṣọlá Fáníyì, tí mo jẹ́ àràbà tilé toko ìlú Ọ̀tà, tí mo jẹ́ babaláwo Dífá ní Ancestral Pride Temple ní ìlú Ọ̀tà, tí mo dẹ̀ jẹ́ the General Secretary for International Council for Ifá Religion. Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí pín àtọ́rí ẹni tí ó sún wọn ṣe. Ifá ọmọ ẹni rẹ̀ ọmọ sàkàbí àbọ̀ ọmọ ìkànnà ọwọ́ jẹ́kùn wọ́ra dé egun. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ máa ń bí mí, àwọn èèyàn á dẹ̀ máa béèrè nítorí pé a ti rí oríṣiríṣi òǹkọ̀wé, a ti rí oríṣiríṣi onímọ̀ ìjìnlẹ̀ tó ti ṣe academic exercise lórí nǹkan tí à ń pè ní Ifá. Kódà àwọn kan tún sọ pé Ifá tuntun, ṣùgbọ́n kó tó di pé a lọ láti yànnàná àwọn ohun wọ̀nyí, ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká kọ́kọ́ mọ nǹkan tí à ń pè ní Ifá, because we have to have a better understanding of what we call Ifá. Àkọ́kọ́, kí là ń pè ní Ifá? Ifá jẹ́ ohùn ẹnu Olódùmarè, èyí tí a lè túmọ̀ ẹ̀ lédè òyìnbó pé Ifá is the voice of Olódùmarè. Nítorí pé ní Yorùbá theology, ní ẹ̀kọ́ ìmọ̀ Yorùbá, kò sí nǹkan tó ń jẹ́ God. Olódùmarè làwa mọ̀ gẹ́gẹ́ bí Yorùbá. Ó dàbí wọ́n ṣe túmọ̀ èṣù sí Sátánì ni. Èṣù kì í ṣe Sátánì, Sátánì kì í ṣe èṣù. But tá a bá ń try láti sọ pé a lọ ń translate àwọn nǹkan kan, a máa fún ní wrong translation. So ẹ jẹ́ kí a tẹ̀síwájú pé Ifá is the voice of Olódùmarè that being sent through the custodian which is Ọ̀rúnmìlà. So èyí táwọn èèyàn máa pariwo pé Ifá lè ní Ọ̀rúnmìlà ló yẹ káwọn èèyàn máa dárúkọ instead, nítorí pé ẹnu Ọ̀rúnmìlà ni ohùn yẹn ti ń ṣe kíni tó ń jáde. Ohùn tó ń jáde lẹ́nu Ọ̀rúnmìlà là ń pè ní Ifá, tó dẹ̀ jẹ́ pé òun di ohùn ẹnu Olódùmarè. Because nǹkan tí Ọ̀rúnmìlà bá sọ fún wa ó túmọ̀ sí pé Olódùmarè ló ṣe kíni ló ń bá a sọ̀rọ̀. Tí wọ́n bá fẹ́ jọba wọ́n á ní ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Ifá èwo ni Olódùmarè fẹ́ yàn fún wa. Wọ́n nígbàgbọ́ pé ohùn Ifá tó bá gbọ́, ohùn Ọ̀rúnmìlà tó bá gbọ́, Ifá tó bá jáde, wọ́n gbà pé ohùn gangan Olódùmarè ṣe kíni ló fọwọ́ sí. Bóyá èèyàn fẹ́ múlẹ̀ ilé ni, á béèrè pé inú ilé, bóyá ilẹ̀ yìí ṣó máa tù mí lára. Bóyá èèyàn fẹ́ ṣe ìyàwó, ṣọkọ ìṣátura, ṣé ìyàwó yìí ṣá bá mi kalẹ̀, á gbóhùn lẹ́nu Ọ̀rúnmìlà tí ń jẹ́ Ifá. Ohùn tí Ọ̀rúnmìlà ń sọ jáde òun là ń pè ní Ifá, tí í ṣe ohùn ẹnu Olódùmarè. Tí a bá wá wò, Ifá jẹ́ nǹkan tí ó pọ̀, tó dẹ̀ fẹ̀, tó jẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ tí ó tóbi gan, ó wà complex. Gbogbo àwọn tó ń túmọ̀ Ifá pé oyè báyìí ni a lè tún ẹ̀ka Ifá sí, oníkálùkù ń sọ tiẹ̀ níbi tó bá jẹ́ pé ibi tó oníkálùkù bá kọ́fá dé, tó bá ríran dé, á túmọ̀ pé Ifá tún go beyond. Okay, for example, Ifá ò ń ṣe science, but Ifá comprises of everything that has to do with science. Ifá ò ń ṣe engineering, Ifá comprises of everything that has to do with engineering. Sọ̀rọ̀ mi yé? So kò wá sí ohun kankan láyé tí Ifá ò ṣe kíni, tí ò sọ̀rọ̀ ẹ̀. Tí èèyàn bá sọ pé òun fẹ́ fẹ́yàwó, Ifá sọ̀rọ̀ ẹ̀. Respect, Ifá sọ̀rọ̀ ẹ̀. Disrespect, Ifá sọ̀rọ̀ ẹ̀. Oríṣiríṣi nǹkan, bá ṣe ń jẹ, bá ṣe ń mu, aṣọ tá à ń wọ̀ sọ́rùn, Ifá sọ̀rọ̀ ẹ̀. Kò sí nǹkan kan téèyàn dárúkọ nǹkan kan tí Ifá ò ṣe kíni, tí ó sọ̀rọ̀ ẹ̀ nípa ẹ̀ lóde ṣàlàyé. So ìmọ̀ ìjìnlẹ̀ tó kárí ayé, tó tóbi ju gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ lọ, òun ni Ifá. Àwọn tó ń wòràwọ̀,
wọn ò lè bá ìmọ̀ Ifá. Tán bá wò lọ, tán bá wò bọ̀, Ifá ló máa bá wọn parí ẹ̀. Gbogbo àwọn onímọ̀ ayé tán bá lọ, tán bá bọ̀, Ifá ló máa bá wọn parí ẹ̀. A ní odù Ifá tó jẹ́ 256 verses. Àkọ́kọ́ ní mẹ́rìndínlógún tó jẹ́ ìyẹn ni ìbẹ̀rẹ̀ tó kà láti orí èjì ogbè, ọ̀yẹ̀kún méjì, ìwòrì méjì, òdì méjì, olóṣùn méjì, ọ̀wọ́nrín méjì, ọ̀bàrà méjì, ọ̀kànràn méjì, ògúndá méjì, ọ̀sà méjì, ìkà méjì, ọlọ́gbọ́n méjì, òtúrá méjì, ìrẹtẹ̀ méjì, ọ̀ṣẹ́ méjì àti òfún méjì. Èèpà odù. Àwọn yẹn ló jẹ́ mẹ́rìndínlógún àkọ́kọ́. Lẹ́yìn yẹn ni wọ́n wá mú combination of odù bó ṣe wọnú ara wọn. Báwọn bàbá wa ṣe ṣílẹ̀ nìyẹn. Ifá wà logical. It's a logical reasoning. So Ifá is more of mathematics than any other thing. So Ifá ò ń ṣe nǹkan tí ó máa wò pé gẹ́gẹ́ bí babaláwo o ní láti lọ síjú àbí o ní láti lo ìmọ̀. No. Ṣebí Ifá tó bá dálẹ̀ ló fẹ́ kì, òun dẹ̀ ló máa provide solutions to problem nǹkan tá a bá ń wá tàbí torí ẹ̀ béèrè. So we have 256 odù Ifá. Combination of those 16 odù will make us 256 Ifá odù. Ifá ará Ìpọ̀ Àwùsí o, Ifá pẹ̀lẹ́ ará Ìdúrómi Àwísẹ̀, Ifá pẹ̀lẹ́ ará Àwọ̀ràn níbi ojúmọ́ rere tí mo wọlé ayé. Mo kí bàbá kúkúrú òkè gẹ̀tì o, àbọ̀rúbọyè nílé Ifá o. Ẹ̀kọ́ Ifá jẹ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀. Ní ayé ìsìn, ayé ti wà pé kíyàn lọ sílé ọ̀gá kó lọ kọ́fá. Even gan ayé ti wà wípé o lè ṣe part-time tó máa ní mo ń lọ bí iṣẹ́ o, màmá wá ní weekend àti rírú ẹ̀. Ayé ti wà wípé tó bá ń ṣiṣẹ́ míì o lè kọ́fá, o lè gbéwèé báyìí wọ́n pè ń fá because nígbà wáṣẹ̀ Ifá has to do with memorization. You have to memorize. Àwọn àgbà ayé àtijọ́ wọn ò gbà kíyàn gbéwèé. O fẹ́ kọ́ ẹyọ lẹ́nu wọn, wọ́n ń pè nǹkan kan nífá ẹyọ. Ẹyọ yẹn túmọ̀ sí àwọn odù Ifá tá ń kì yẹn. That is where you can get the real message. Nǹkan tí Olódùmarè fi rán Ọ̀rúnmìlà. Ìwọ tó bá mọ Ifá dá tó mọ ẹyọ kì, o lè dá Ifá yẹn o. Lóòótọ́ ìbò ló gbọ́fá jù, ṣùgbọ́n o lè má jà náà. Nítorí nǹkan tó bá kì ló bá mọ problem àti solution. Ṣọ́rọ̀ mi yé? So wọ́n ń pè nǹkan ní ẹyọ. Ẹyọ yẹn ni bí a ṣe ń give kíkì ẹ̀ tá máa kì tá máa fi rí the message and the solution. Odù Ifá kọ̀ọ̀kan dẹ̀ lè, àwọn èèyàn máa ń sọ pé odù Ifá kọ̀ọ̀kan ó ní 204 verses, ó ní 1000, beyond as many as possible ni. Nítorí pé tí o bá kì Èjìogbè, tó bá kó ìlú ìjọ bí ìlú Ọ̀tàwà ìṣe wà, tẹ́ kó babaláwo jọ, tẹ́ bá mú wọn káàkiri, ẹ lè ṣa Èjìogbè 1000 verses jáde within the babaláwo. Ẹlòmíì lè kí 10, kẹ́lòmíì kí 5, kẹ́lòmíì kí 20, tí ó dẹ̀ ní ṣe kíni, tí ó ní bára mu, tó dẹ̀ jẹ́ pé Èjìogbè náà wọ́n ṣe kíni ni wọ́n ń kì. Likewise ọ̀yẹ̀kún méjì, likewise ìwòrì méjì lọ́dẹ̀ rúgbó. Tí wọ́n ṣe máa ń sọ pé wọn kì í kọ́ Ifá tán. Ifá dẹ̀ wá fàyè gba ọmọdé àtàgbà. Nítorí ẹ̀ Ifá kan sọ ó ní awó kéré, àwa agẹní, awó dàgbà, àwọ àgàtẹ, àwọ ò lọ́mọdé, àwọ ò láàrẹ, àwọ ò ní àwọn àgbà kan ṣàǹkóṣàǹkó lọ́tọ̀. Gbọ̀nà ẹ̀kùrùlé wọlé ní dáwọ́ olúwa rẹ̀ méjèèjì tilẹ̀ kiribítì. Adífá fún Ajítólóbì tí ń ṣaya Àgbọ́nmìrègún. Ọ̀rúnmìlà ògìrìyàn dá. Ifá má f'Ajítólóbì fúkú pa, òun ti kú méjì wọ́n á di múlẹ̀. Nǹkan tí Ifá ń sọ ńbẹ̀ ni pé no matter how tí babaláwo bá kéré, àyè wà fún láti kífá. Tí babaláwo bá dàgbà, àyè wà fún láti ṣe kíni, láti kífá. Nítorí ẹ̀ tó bá ń dáfá bóyá Ifá ọ̀pọ̀lọpọ̀ èrò, ìwọ tó bá jẹ́ ọmọ awo ló máa kọ́kọ́ kì. Ọmọ awo lè pé 10 ńbẹ̀, wọ́n á kọ́kọ́ kì tiwọn. Odù kan dẹ̀ ni wọ́n ń kì o. Ẹni tó máa kí 3, 4, 5 wọ́n á kì. Kó tó wá dórí àwọn àgbáwo. Ṣé mọ̀ àgbáwo tí ò bá kọ́ ẹyọ tó pọ̀, at the end of the day kò ní rí nǹkan kan kì. Torí ẹ̀ wọ́n ṣe máa ń sọ pé kíyàn kọ́ ẹyọ kó ṣe kíni, ẹyọ Ifá kó pọ̀. Nítorí ijọ́ tí o bá wà láàárín ọ̀pọ̀ awo, ká gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́. So ẹni bá máa kọ́fá nísìnyí, ó lè má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì. But lójú tèmi pé pẹ̀lú seriousness wàá sì lo ọdún 5 kó o lè mọ̀ ti fún tẹ̀dọ̀. Nígbà ìwáṣẹ̀ àwọn tó ń lo 30 years ilé Ifá wà, àwọn tó ń lo 15 years ilé Ifá wà, àwọn tó ń lo 40 ilé Ifá wà. Ẹlòmíì gan lè má ní ọ̀gá kan, ó yẹ pé tó bá kọ́fá tán kó kápọ́n lọ́dọ̀ ọ̀gá ẹ̀, á tún ṣẹ̀ lọ mú ọ̀gá mi. Ṣọ́rọ̀ mi, ó lè wò pé ọ̀gá tí mo ní babaláwo ẹyọ ló gbọ́, kó kápọ́n ẹyọ yẹn lọ́dọ̀ ẹ̀,
kó wò pé babaláwo míì àkóṣe ifá ló gbọ́ sọ̀rọ̀ mi yé ifá kan wà tó ń pè ní ọwọ́ ọ̀tún á wò pé á tún lọ kọ́ á máa wò pé specialization tún wà nínú ẹ̀kọ́ ifá. ẹlòmíì ọlọ́run fi láti lè kí ifá báyìí ó fi rọ̀ lọ́rùn ṣùgbọ́n tẹ́ bá ní kó wá mú òsùn kó wá ṣe orò ìtẹ́fá àbí nǹkan kan ó mọ kì í ṣe pé kò mọ ṣùgbọ́n àti máa pe kinní ẹ̀ kò rọ̀ lọ́rùn so specialization oníkálukú wà ẹlòmíì ó lè jẹ́ àkóṣe fá ló rọ̀ lọ́rùn láti máa ṣe ẹlòmíì dẹ̀rí àkóṣe fó ṣe kí ni kò rọ̀ lọ́rùn ẹlòmíì ó lè jẹ́ bọ́ ló mọ̀ ọ́rú. ẹ̀yin bàbá wa ò ìṣẹ̀ṣe dọwọ́ ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ ó bàjẹ́ o ẹ̀sìn ìṣẹ̀ṣe o ọ̀dọ̀wọ́ ẹ̀yin bàbá wa. àkóṣe fá ó túmọ̀ sí pé àwọn ohun tó jẹ́ bí oògùn tó jẹyọ nínú ifá kíkì tí ó dẹ̀ ní odù nítorí àwọn nǹkan kan tó jẹ́ pé oògùn lásán ni wọ́n wọ̀n ní odù pẹ̀lú tó bá ti ní odù tó jẹ́ pé ó máa tẹ bóyá kinní yẹn ló máa fi tẹ odù ẹ̀ àbí yẹ̀rọ̀sù ló máa tẹ odù yẹn sí kó tó pèsè o ó gbúdọ̀ ṣe kíni ìyẹn là ń pè ní àkóṣe ifá odù ifá kankan dẹ̀rẹ̀ wọ́n wá kí ìjùbìlẹ̀ wọ́n lè sọ pé ìjùbìlẹ̀ ní àkóṣe ifá yìí pé kọ́tà má ríyàn pa kí ajé máa wọlé kí ọ̀nà ṣí fún yàn kí yàn má ṣàìsàn ọ̀yọ̀kú méjì náà ní àkóṣe ẹ̀ lọ jaburata tó tún yàtọ̀ sẹ́yọ kíkì ìròyìn méjì ní so ifá wà complex ẹni bá máa kọ pé ó tiẹ̀ fẹ́ kọ tóyì tó máa tó wàá sì lo ọdún 5 ṣùgbọ́n ó wà advisable kí èèyàn ti bẹ̀rẹ̀ ifá láti ọmọ kékeré by the time tó bá ń lọ school tó ń kọ́ fà yẹn before you know láàrin ọdún 10 tó bá serious á ti kápọ̀n yẹn ti fún tẹ̀dọ̀ ṣùgbọ́n ayé ti dayé òde òní ọ̀pọ̀lọpọ̀ náà ti ní àkọsílẹ̀ àìmọye ìwé ifá lórí social media bó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìwé mi náà irọ́ ń wà ní ibẹ̀ nítorí àwọn tí ò fi bẹ́ẹ̀ ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa nǹkan tí wọ́n ń ṣe gan tó dẹ̀ yẹ pé wọ́n kọ̀ rí briefly ni wọ́n á sáré gbèrè ni wọ́n á sáré kọ́ gbìrìgbìrì and at the end of the day in such book wàá rí oríṣiríṣi error nínú ẹ̀ ṣùgbọ́n bóyá nítorí àwọn kàwé wọ́n ní western education wọ́n ti wò pé ẹ jẹ́ ká sáré kọ́ kínní wọ́n á kọ̀ kọ́ pẹ̀lú due to their own little understanding but tó bá kọ́ ẹyọ deeply wàá rí pé there will be a point tó jẹ́ pé ẹyọ á sọ̀rọ̀ lọ báyìí ó wá kú bó ṣe fẹ́ decode ẹ̀ bó ṣe fẹ́ yọ tí wọn ò ní máa sọ pé ìwé tó kọgún ṣe kí ni ó takora wọn. ifá olókun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí pín àtọ́rí ẹni tí ò sún wọn ṣe ifá ọmọ ẹni rẹ ọmọ sàkàbí àbọ̀ ọmọ ìkànnì ọwọ́ jẹ́kùn. kí ni à ń pè ní fátítẹ̀ mo máa ń sọ nínú gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí máa ṣe fáwọn èèyàn pé Ọ̀rúnmìlà òun ni ẹlẹ́rìí ìpín tó bá máa fi Ọ̀rúnmìlà ní wọ́n ní Ọ̀rúnmìlà tó tó fa ẹlẹ́rìí ìpín asọ̀rọ̀ dayọ̀ àtúnrí ẹni tí ò sùn wọ́n ṣe wọn Yorùbá ò déédéé kìyàn ó máa ti ní nǹkan ìjìnlẹ̀ tí wọ́n rí lílé wọn pé wọ́n pe Ọ̀rúnmìlà ní ẹlẹ́rìí ìpín òní ni pé nígbà tí Olódùmarè tó ṣẹ̀dá gbogbo nǹkan tó ní kí àjàlá alámọ̀rere ó máa mọ ẹ̀dá tí wọ́n bá ti fẹ́ lọ yàn pé tí wọ́n bá ti kúlẹ̀ síwájú Olódùmarè tó ní kálukú yan tiẹ̀ Ọ̀rúnmìlà ló wà níbi kejì Olódùmarè lọ́rọ̀ mi tó máa ń rí pé nǹkan báyìí ní lágbájá ń yàn nǹkan báyìí ní tàmẹ̀dù yàn tó bá dẹ̀ ti wá wò tán tó bá délé ayé tó bá kù díẹ̀ táàtò ṣé wọn pẹ́ ní tó ṣe witness ẹ̀ náà ló ṣojú ẹ̀ lálẹ́ sọ pé báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí o tó dẹ̀ wọ́n ṣe máa ní kọ́pọ̀lọpọ̀ dáfá ìfìfá dídá bẹ́ẹ̀ látòrí pé tá a bá kọ́kọ́ bímọ sílé ayé gbàrà ìjọ́ kẹta wọ́n gbọ́dọ̀ dá àkọsẹ̀jáyé ẹ̀ àkọsẹ̀jáyé ló máa sọ ìgbésẹ̀ tí ọmọ yẹn fẹ́ lò kó tó di èèyàn ara ẹ̀ tá lè ṣe 1 or 2 things bóyá nǹkan tí ò gbọ́dọ̀ máa jẹ láti lẹ̀ ọ̀nà tí ò gbọ́dọ̀ máa tọ̀ láti lẹ̀ àbáwọn ìyẹ́ àbóbí ẹ̀ mọ́ ṣe lè tọ́jú ẹ̀ láti lẹ̀ Ifá yẹn á ṣe kí ni aṣọ tọ́mọ ní wá ń dàgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìrírí ayé tó ti kọ́ ọ́ bá òun kankan òun náà wá ṣe padà lọ tẹfá ìgbà yẹn gangan ni odù Ifá tó bá bí ló jẹ́ odù tí wọ́n fi ṣe ẹ̀dá ẹ̀ wípé kán bu iyẹ̀pẹ̀ kan kán fi ṣe ẹ̀dá èèyàn àgbáyé pé gẹ́gẹ́ bí ìmọ̀ tèmi àgbáyé pé 256 iyẹ̀pẹ̀ erùpẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé erùpẹ̀ náà fi ṣẹ̀dá èèyàn òun náà ló wà odù yìí tán bá bù tán bá fi ṣẹ̀dá ẹ̀ òun ló máa jẹ́ pé tó bá tẹ fọ́ odù yẹn náà ló máa ṣe kíni ló máa jáde nínú odù yẹn ló máa sọ bí ìgbésí ayé ẹ̀ bó ṣe fẹ́ odù kan lè bí èèyàn 1000 ṣùgbọ́n bí wọ́n ṣe fẹ́ lò ìgbésí ayé wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé tán bá kọ́ Ifá púpọ̀
ni wọ́n á lè yànnà náà pé ifá yìí ó bá ẹ wí mi báyìí, ó bá ẹ wí mi báyìí, kò bá wọ wí, kò bá wọ wí lọ́rọ̀ mi. So ifá títẹ̀ ó dẹ̀ wà fún yín pé kíyàn lè ní àtúnbí kó lè mọ èèwọ̀, nítorí èèwọ̀ la ṣe ń tẹ̀fá o. Tíyàn bá ti mọ èèwọ̀, ẹni bá sọ pé torí nǹkan míì ni ẹni yẹn ń tanra ẹ̀ jẹ ni. Tíyàn bá ti mọ èèwọ̀, nítorí ogun méjì mẹ́ta náà ló jẹ́ ogun ìdààmú tó máa ń dààmú ẹ̀dá láyé. Èèwọ̀ number 1, àwọn àjẹ́, àwọn ìyá mi, mo gbéjì fáyé o. Kí tí wọ́n ṣẹ, kí tèmi àwo náà ṣẹ. Àwo kì í láwo lórí ìtẹ́. Àwọn náà wọ́n pẹ̀lú àwọn tó máa ń ṣe kíni, tó máa ń fa ìdíwọ́. Then àwọn ìyá mi tá à ń sọ yìí, kò ń ṣe ìyá mi ogun oṣó gbogbo tí wọ́n ń pè ní church o, kò ń ṣe ìyá mi ogun oṣó gbogbo tí wọ́n ń pè ní mọ́sálásí o, nítorí the concept of ìyá mi àjẹ́ is very different. Ìjọ mi à sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹlòmíràn sọ pé ìyá ìyàwó mi làjẹ́, ìyá mi làjẹ́, orogún mi làjẹ́. Irọ́ o, kì í ṣe irú àjẹ́ yẹn o, sọ̀rọ̀ mi yé. But àwọn nǹkan tó ń pè ní ìyá mi àjẹ́, ìyá mi ẹlẹ́yẹ, ìyá mi òṣòro, the concept is very different from what a lot of people are seeing or looking at. So kí ni a fẹ́ fàyọ ni pé tíyàn bá tẹ̀fá, odùfá tó bá bí yẹn láṣọ èèwọ̀. Ṣé ẹni tó bá sọ pé èèwọ̀ yìí o, bóyá adìyẹ ló gbúdọ̀ jẹ o, a máa ń rí from experience, a máa rí pé èèwọ̀ ọ̀pọ̀lọpọ̀ gan lẹ́lòmíì máa ń engage lórí tó máa fi fà sẹ́yìn. Ẹlòmíì wọ́n lè ní kó má jáde, ó lè jẹ chicken yẹn ló dẹ̀ máa like. Tó bá ti ń lọ, tó bá ti ń bọ̀, bá ti ya tantalizer, á ti ra chicken, á jẹ chicken. Á jẹ chicken tán, tó bá máa débi iṣẹ́ á dàrú, gbogbo nǹkan á dàrú. Ṣé èèyàn kan ló ṣe? Èèyàn kan ló ṣe. Á dẹ̀ máa mú ṣá, máa jà, máa sáré káàkiri. Kíyàn máa jèèwọ̀, kó máa jèèwọ̀, kó lọ fi 10 million naira ṣoògùn, kó tún ṣoògùn yẹn tán kó kúrò lọ́dọ̀ babaláwo. Kó ní bóyá àgbàdo lè wẹ, kó dé tà ń bẹ̀ yẹn, kó dágbàdo. Àgbà yẹn ló máa wọ̀n ẹ́ jẹ, wàá tún mu, wàá tún jẹ, ó tún ṣe kíni, ó tún ti destabilize gbogbo nǹkan tó ṣe fún ẹ. So ó dàbí àgọ́ ara wa yìí náà ni. Ẹ wò, wọ́n sọ pé èèyàn kan ní diabetes, kó má jẹ sugary food, tó bá jẹ á dà láàmú, kó má jẹ carbohydrate food. Ṣé ẹ rí pé nǹkan tó ń jẹ ságọ́ ara gan ló ń dà láàmú? Bẹ́ẹ̀ ni èèwọ̀ ṣe rí. Èèwọ̀ wa ń pààyàn o, ṣùgbọ́n ó máa ń pọ́nyàn lójú. Tí ìpọ́njú bá wá pọ̀, á ṣe kíni, á pààyàn. Nítorí ìdí èyí, tí ó bá tẹ̀fá, á mọ èèwọ̀ tí ò gbúdọ̀ jẹ, tí ò gbúdọ̀ ṣe, ọ̀nà àbáyọ sí life ẹ̀. Tó bá dẹ̀ ti ń tẹ̀lé route yẹn wípé mi ò ń jẹ ọ̀gbọ̀lọ̀ tí wọ́n sọ ọ̀gbọ̀lọ̀ fún. Nǹkan tí ọ̀gbọ̀lọ̀ yẹn bá affect life ẹ̀, á ṣe kíni, automatically á kúrò. Inú ẹ̀jẹ̀ tí bacterial infection bá wà ń bẹ̀, tó o bá flush bacterial infection yẹn, kò lè kúrò. Tó bá dẹ̀ flush ẹ̀, tó tún padà síbi tó ti máa rí bacterial infection, ó tún máa ṣe kíni, ó tún máa padà síbẹ̀. Bí ọ̀rọ̀ èèwọ̀ bó ṣe jẹ́ sí human life nìyẹn. Èèwọ̀ ní nǹkan àkọ́kọ́ tó ń bá ayé èèyàn fínra, sọ̀rọ̀ mi yé. So tí èèwọ̀ bá ń báyàn jà náà, àjẹ́ ń bá ẹ jà ni, oṣó ń bá ẹ jà ni, nítorí pé o ti fi ààyè lẹ̀, o ti gba èèwọ̀ sínú ayé ẹ. Definitely o ti invite ajogun, sọ̀rọ̀ mi yé. Combination of ajogun ló ń jẹ́ àjẹ́, ló ń jẹ́ ẹlẹ́yẹ. Èèwọ̀ náà ó tún relate mọ́, bóyá for instance nísìnyí, wọ́n ní tíyàn bá dàgbà, tó bá jọkùnrin, tó bá ní irùngbọ̀n, kò gbúdọ̀ dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀ kó máa fi irùngbọ̀n yẹn wọ́lẹ̀. Ó fẹ́ pa bàbá ẹ̀ ni. Ayé á pè ní superstition, right? But èèwọ̀ ni. Tó o bá ṣe, ó máa ní repercussion. Repercussion lè má wà, bàbá yẹn lè má kú instantly, but òun ṣe kíni, òun pa sára. Obìnrin tó dé, tó jẹ́ pé òru ló ń fa aṣọ ọkọ ẹ̀, ó fẹ́ pa ọkọ ẹ̀ ni. So nǹkan tó pọ̀lọpọ̀ ń pè ní superstition, irọ́ ni, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. Òun ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ níjàmbá gradually. So èèwọ̀ ni the first enemy of humankind. But tó bá ti jẹ ìwọ gan ti allow a lot of things láti setting sínú ayé ẹ̀. So tíyàn bá tẹ̀fá, á lè mọ̀ ọ̀rọ̀ tí ò gbúdọ̀ jẹ, tí ò gbúdọ̀ ṣe. Tí ó bá dẹ̀ ti mọ èèwọ̀ yẹn, tí ò ṣe, nǹkan automatically á máa lọ dáadáa. Ìyókù dẹ̀ ni pé ohun tó ń da ó ń fẹ́ àdúrà, èyí tí ò da ó ń fẹ́ àdúrà, ó máa ṣe ìwúre, kó máa dáfá, ó máa rúbọ, kó máa ṣe ètùtù. Òun ló dẹ́kù. Ifá ní òkú súná rẹ̀nàrẹ́, ọ̀sásúlẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀, aláyéláyé omi àbíọ̀ta, alásàràsà omi àlẹ́ odò. Àwọn ìgbàmọ̀lẹ́wọ̀ gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n rí pé òsùn ọmọ, wọ́n wá fi rúpọ̀ díẹ̀. Ẹ ṣe nípa ifá títẹ̀, obìnrin lè tẹ̀fá. Kò sí nǹkan tó sọ wípé èèwọ̀ ni kíní yìí o fún gbogbo ẹ̀yin babaláwo pé obìnrin ò gbúdọ̀ tẹ̀fá o, irọ́. Ó wá lè jẹ́ individual tradition, ìṣẹ̀lẹ̀ oníkálùkù.
àwọn ẹlòmíì lè sọ pé nílé wa o àwọn bàbá wa sọ pé ká má tẹ̀fá fún obìnrin o bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ tó ní ṣe but generally obìnrin lè tẹ̀fá nítorí pé ifá méjì náà ló wà. Ọ̀rúnmìlà tó dẹ̀ fi ìlànà ifá méjì lẹ̀ ó túmọ̀ sí pé tibitire náà ládélé ayé lákọlábo à ń pè kan ní ifá ẹlẹ́gán àti ifá olódù. Ifá olódù ni ọkùnrin ń tẹ̀ tó bá máa tẹ̀fá fún ọkùnrin ó gbúdọ̀ ní odù ifá olódù lọkùnrin ń tẹ̀ ifá ẹlẹ́gán ni tòbìnrin ṣùgbọ́n mi ò ní fẹ́ go into details of ẹ̀gán yẹn àti odù yẹn ṣùgbọ́n oríṣi ifá méjì tó wà náà nìyẹn so ọkùnrin ò lè tẹ̀fá ẹlẹ́gán obìnrin ò dẹ̀ lè tẹ̀fá olódù gbogbo nǹkan yẹn ló ní ètò àti ìlànà ó dẹ̀ ní bí a ṣe ń ṣe kíni bí a ṣe ń ṣe so èyí tó túmọ̀ sí pé obìnrin lè ṣe kíni ó lè tẹ ifá a dẹ̀ rí i pé nígbà ìwáṣẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ bàbá nítorí tó bá nífá ó gbúdọ̀ lóbìnrin tó máa bá ẹ ṣe tá máa bá ẹ tọ́jú ẹ̀ tá máa bá ẹ palẹ̀ ifá lọ́sọ̀ọ̀sẹ̀ tá máa bá ẹ ṣe kíni ṣùgbọ́n àwọn bàbá yẹn nígbàgbọ́ pé gẹ́gẹ́ bí àwọn obìnrin the feminist energy in them tó bá ti mú wọn dé level kan obìnrin á yíwọ́ nítorí wọn ṣe ní obìnrin tó ti tẹ̀fá tọkọ ẹ̀ tẹ̀fá ṣé mọ̀ pé fára ẹ̀ ló máa jù làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá mi máa ń ṣe wò pé ẹ wò ó obìnrin ò gbúdọ̀ tẹ̀fá láti fi dẹ́rù bà wọ́n so that ifá ọkọ ẹ̀ yẹn ni kó máa ṣe kíni ni kó máa sìn kó lè máa mójútó but kò sí ifá tó sọ pé obìnrin o èèwọ̀ ni o ẹ gbúdọ̀ tẹ̀fá fún un nǹkan tí ò bá dẹ̀ ti ní backup tí ò ti ní ifá tó sọ àwọn babaláwo àṣẹ kíni kì í gbà o lọ́dọ̀ mi yé but you personally you might decide on your own pé this is mo yẹ fẹ́ ṣe nǹkan mi lélẹ́yìí kò sẹ́ni tó máa múyàn sí yẹn tó obìnrin lè tẹ̀fá. Ifá olókun asọ̀rọ̀ dayọ̀ dákun jọ̀wọ́ já nígbà rere ìgbà kan lọ ìgbà kan bọ̀ ìgbà kan lèmi àṣàbí ọ̀jẹ̀ ń lò lọ́wọ́lọ́wọ́ àníkọ́lẹ́dùmarè kó já nígbà rere nílé ayé. ẹ ṣe tó bá ń sọ̀rọ̀ nípa pé ìyàwó Ifá ayé ìsìn ni wọ́n ti máa ń pè ní ìyàwó apẹ̀tẹ̀bí ó ní a máa ń pè apẹ̀tẹ̀bí aya Ọ̀rúnmìlà ó ní a máa ń pè nígbà ìwáṣẹ̀ èèyàn lè rí obìnrin kóhùn á ní alárinà bí òde ẹ̀la alárinà á bá sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ tó bá fẹ́ á lọlé á lọ gbé fẹ́ obìnrin tóun fẹ́ fẹ́ ire níná tí Ifá bá ti fọre sí á fẹ́ tó bá fẹ́ délé á ṣètùtù tí wọ́n fi mú obìnrin wọ ilé lára ètùtù tó bá jẹ́ babaláwo ó ní bó ṣe máa ṣe tó bá jẹ́ ilẹ̀ Yorùbá á ní orò ìdílé tó fi ń fẹ́yàwó gan tó jẹ́ pé ìyàwó tó bá fẹ́ wọlé ó lórí òdìlé tó máa ṣe kíni tó máa ṣe then láàrin àwọn bàbá wa gbà mí wọ́n bá dáfá tó wà wò pé àjókòó pọ̀ yìí wọ́n á dáfá yẹn Ifá yẹn wá yàsẹ́ ni tí wọ́n dáfá yẹn fún bóyá babaláwo lòun náà pé ọmọbìnrin kan wà o tí nǹkan bá ń bà ṣe àbí nǹkan kan ṣẹ̀dá ẹ̀ ó gbúdọ̀ ní babaláwo tó máa fẹ́ o so nígbà wàṣẹ wọn á rò pé tó bá jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn àyìn babaláwo tó wà níbàyìí ó yẹ máa le wọ́n á béèrè Ifá ta ló gba ọmọbìnrin Ifá ẹni tó bá gbà òun ló máa ṣe kíni ló máa fẹ́ tó bá dàbí pé bóyá age difference barrier kan àbí nǹkan kan tó kàn bí tí ò lè fẹ́ ó létùtù tí ọmọbìnrin yẹn máa lọ ṣe lórí Ifá bàbá awo tí Ifá ẹ̀ gbà yẹn kí yẹn tó yọ̀ǹda sọ̀rọ̀ mi fún ẹni tó bá fẹ́ fẹ́ so òun ni pé wọ́n ní tí Ifá bá gba ìyàwó it's a normal process and procedure in Ifá tradition kò sí nǹkan tó fi ń ṣèyàn sọ̀rọ̀ mi yé nítorí Ifá máa gba obìnrin nítorí ìdí àti túmọ̀ ni Ifá tó gba àwọn ìyá wa ló jẹ́ káwa náà wà ní position tó dáa lọ́jọ́ tèmi so kò sí nǹkan tó fi ń ṣèyàn ìgbà míì ó lè jẹ́ arúgbó Ifá arúgbó ló máa gba ọmọbìnrin tó sì wà lọ́ndà age a lè sọ pé bàbá arúgbó yẹn kó lọ fẹ́ ọmọbìnrin yẹn à ń ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Ifá à ń ṣàwọn tó ń fẹ́ obìnrin ọmọ oṣù ọdún mẹ́fà ọdún mẹ́jọ ni ò sí nínú ìlànà sí wa tí ọmọbìnrin yẹn bá ti dàgbà tó bá ti rọ́kọ tó fẹ́ ó ní ètùtù máa lọ ṣe lórí Ifá bàbá yẹn nítorí pé ìdí àtútù mọ́ ni pé Ifá bàbá yẹn ló fẹ́ máa ṣọ́ ọmọ obìnrin yẹn tí kò fi ní ṣe kíni tí ò fi ní pa tí ò fi ní ṣi ẹsẹ̀ gbé ó máa ń ní ìdí àtútù mọ́ tó wá dẹ̀ jẹ́ pé àwọn sàwáwù ni tí wọ́n end up láti pé aláìkí ara mo lè fẹ́ náà ọdún mélòó ló gbà lọ́wọ́ mi á ṣe kíni á fẹ́ so ìsìn traditional tó bá tó àsìkò á dúró dè ní o á dúró dè lásìkò tọmọbìnrin yẹn bá ti tó ṣe kíni tó bá ti tó lọ sí ilé ọkọ kò
kò dẹ̀ ṣe pé wọ́n á ní Ifá ìgbà ó ń rí lẹ́yìn àbí nǹkan kan, irọ́, èèwọ̀ ni. Ó gbúdọ̀ dúró dè tí wọ́n máa fi ṣe ẹ̀tọ́ lórí ẹ̀, sọ̀rọ̀ mi yé. So ẹni tí Ifá bá gbà kò dẹ̀ gbúdọ̀ yan àlè mọ́, ọkùnrin mi ò lè gorí ẹ̀ gẹ́gẹ́ bí àpẹ̀tẹ̀ bí aya Ifá. Tí ó bá dẹ̀ jẹ́ ọmọ tó yẹ pé ó sì kéré, babaláwo yẹn ní láti dúró dìgbà tó máa ṣe kíni, tó máa matured, tó máa ṣe fẹ́. Tọ́mọ yẹn bá wá dàgbà tó bá ní this is not my choice, ààyè wà fún láti ṣètùtù lórí Ifá ẹni yẹn kó tó lọ fẹ́ ọkọ ẹ̀ tó fẹ́ ṣe kíni, tó fẹ́ fẹ́ ìyẹn nǹkan. So ṣùgbọ́n ríra wa pé ohùn mi tó bá dá fásitì fẹ́ bá ti fọ́re ò fẹ́, tó bá ti fẹ́ tó ti sanwó orí ẹ̀, tó dẹ̀ ti ṣe nǹkan tó yẹ kó ṣe ń di Ifá, ètùtù tó yẹ kó ṣe ń di Ifá, ó ti di apẹ̀tẹ̀bí, èyí tó túmọ̀ sí pé ó ti di ìyàwó Ifá, ó ti di ìyàwó babaláwo. And ẹni tó bá jẹ́ ìyàwó Ifá, ó ní àmì tí wọ́n máa fi mọ̀ tí wọ́n bá ṣe ètùtù fún gẹ́gẹ́ bí apẹ̀tẹ̀bí. Òun ni pé ó máa ní ìdè Ifá. Ìdè Ifá yẹn ẹlòmíì ń fi sọ́wọ́ bó bá wùn. Ìdè Ifá yẹn ẹlòmíì ń fi sí ìdí, kò síbi tí yóò lè fi sí nínú méjèèjì. Ìjọ́ tó bá dẹ̀ ti di bàṣẹ lọ́wọ́ àbí tó bá ti bàṣẹ ẹ̀ dì, ọkùnrin míì kò lè gorí ẹni yàtọ̀ sí ọkọ ẹ̀, nítorí ẹ̀ ni pé ìyàwó babaláwo ń ṣe kíni, kò ń yan àlè. Ìyàwó babaláwo ń ṣe ṣìnà. Babaláwo dẹ̀ gbúdọ̀ gbé èèyàn tó bá san orí ẹ̀, nítorí ó gbúdọ̀ san. Ifá sọ pé ó di dandan kó sanwó orí obìnrin, kó ṣe ẹ̀tọ́, kó mọ àwọn òbí ẹ̀. Ifá dẹ̀ tó wá kọ́ wa pé èèyàn ní láti, ẹni bá máa fẹ́ yàwó ní láti ṣe sùúrù. Ifá ní ìtarùkù láwo tarùkù o, ìtarùkù láwo tarùkù, ìtarùkù tátátá, adé á fún ìgbà sáwọ́ ọ̀dẹ ọ̀yọ́ ọjọ́ sí, ìgbárúlá, ìgbárùkàn o. Ẹ ṣe bẹ́ẹ̀ ni o, ẹni tó bá ti tẹfá, wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà, ó lè má fi ṣiṣẹ́ babaláwo, ọ̀tọ̀ ní babaláwo gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ. But ẹni bá ti tẹfá náà, wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà, ó ti di awo, nítorí ibi tó dé yẹn, nǹkan tó go through yẹn, tó pass through, ẹni tí ò tẹfá ò lè ṣe kíni, kò lè débẹ̀. Tí ẹni bá tẹfá, àìmọye èèyàn tó bá ti tẹfá tán, wọ́n rí wá pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa tẹfá mú ìyàwó ẹ̀ dání, nítorí Ifá yẹn náà gbúdọ̀ ní ìyàwó Ifá ẹ̀. Tó bá mú ìyàwó ẹ̀ dání, láyé ìsìn kò ń ṣe dandan o, nítorí ẹni tó tẹ̀ ní sẹ́yìn bóyá torí ìyàwó ẹ̀ gan ló ṣe ń sá, tẹwá ní dandan kó mú ìyàwó ẹ̀ dání. Obìnrin dẹ̀ tẹ́ bá dẹ̀ ti fi nǹkan wọ̀n àìmọye, tí ó yẹ pé obìnrin yẹn náà ló máa padà gbé Ifá yẹn dànù, tó máa padà máa rojọ́ tí ò yẹ kí ó rò. Ọ̀pọ̀lọpọ̀ ṣe fẹ́ mú obìnrin, àti pé tó bá là tí Ifá yẹn gbé tán, obìnrin yẹn lè dúró ní dúró pé ṣe bí èmi ló mú lọ, èmi nìyàwó Ifá ẹ̀, so òun nìkan lòun lẹ́tọ̀ọ́. Àti rí àwọn instances bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá tẹfá tí ò ṣe babaláwo, ó lẹ́tọ̀ọ́ láti sóde Ifá fún ìyàwó ilé ẹ̀. Á dẹ̀ lè jẹ́ kí ìyàwó yẹn mọ̀ pé mo nífá o, ìwọ náà máa ṣe ìwúre nídìí Ifá láràárọ̀. So èèwọ̀ tẹ́ni yẹn bá gbà gẹ́gẹ́ bí ẹni tó tẹfá, ìyàwó ilé ẹ̀ gbúdọ̀ bá gba èèwọ̀ yẹn. Nítorí ẹ̀ làwọn Yorùbá ṣe sọ́pọ̀ bẹ̀ tí baálé ilé oúnjẹ, ìyàwó ilé ò gbúdọ̀ ṣe kíni, ò gbúdọ̀ ṣe. Èèwọ̀ Ifá yẹn tọ́kọ bá gbà yẹn, ìyàwó náà gbúdọ̀ ṣe kíni, ó gbúdọ̀ gbà. Àwọn ọmọ wọn ní èèwọ̀ yẹn ò ṣe kíni, ní kò kàn, because they have their own destiny to live. Ṣùgbọ́n ìyàwó tó yẹ kó tẹfá tiẹ̀ lọ́tọ̀, ó gbúdọ̀ gbẹ èèwọ̀ ọkọ ẹ̀ yẹn. Because tí wọ́n bá ní ọkọ òun jadìyẹ, tí ìyàwó ń jadìyẹ, indirectly, tí ọkọ ń bá ìyàwó lájọṣepọ̀, indirectly náà ó ti ṣe kíni, ó ti ń jẹ́. Because gbogbo ọkọ láyè wá sọ pé it has to do with blood. Ifá ni wọ́n ṣe là ó tí ó fi kọ́lé mọ́lé o. Ẹ̀sìn àdìmúlà. Ìṣẹ̀ṣe sá ni wọ́n ṣe là tí ó fi lọ́lá mọ́lá o. Ẹ̀sìn àdìmúlà. Ó ní ẹ̀tọ́ wípé tí èèyàn bá jẹ́ babaláwo, wípé ó ní láti máa ṣe ọdún Ifá. Kí là ń pè ní ọdún Ifá? Dáadáa pé Ifá gba ọdún lọ́wọ́ ẹ̀ o, kó lọ ṣọdún fún un. Ifá kan tó ní ìrókò àbìrógbó dúdú dá fún wọn nírẹ̀tẹ̀, ọdún pẹ́ ẹbọ wọn ní kán máa ṣe. Ọdún pé o, ọdún jọ, ẹ̀la àmọ́dùn wà èṣí pé ọdún pé o, ọdún jọ. Ifá ń jẹ́ kó yé wa pé a ní láti máa ṣọdún fún un, nítorí wípé kí là ń pè lọ́dún yìí o ní ìdúpẹ́. Wọ́n dẹ̀ ní ìdúpẹ́ ní kíni, ìgbọrẹ. Ẹni bá dúpẹ́ orí àná, ire ìmí àṣekíni, àwàbà. Gbogbo ọdún Ifá tí àwọn babaláwo ń ṣe yẹn, Thanksgiving ni, a fi dúpẹ́ lọ́wọ́ Ifá wa ni. Babaláwo jẹ́ àwọn tó ń gbàyàn lẹ̀. Láti ọdún tíyàn ti gbàyàn lẹ̀, ó ti ẹlòmíì tí ogun ti dè mọ́lẹ̀, tóṣó ti dè mọ́lẹ̀, táwọn èèyàn burúkú tán ti dè mọ́lẹ̀,
tó ti wá gbà á lẹ̀, ìwọ náà gbúdọ̀ ní àsìkò tó máa fi ṣe ìdúpẹ́ pé Ọlọ́run Olódùmarè ó ṣé mo dúpẹ́ o, gbogbo iṣẹ́ tí mo ṣe ó jẹ́ kí ibi ṣe kíni kó padà sórí mi. So ọdún Ifá jẹ́ ohun tí babaláwo gbúdọ̀ ṣe kíni láti máa ṣe fún ìdúpẹ́. Tí a bá dẹ̀ wò àtàrà ẹ̀ náà òun ni à ń pè ní ìsìn, nítorí Ifá jẹ́ kó yé wa pé babaláwo gbúdọ̀ máa jọ́sìn. Ìsìn tí babaláwo ń ṣe tá à ń sọ ó yàtọ̀ sí ìsìn pé ṣọ́ọ̀ṣì, mọ́ọ̀sì, irọ́ o. Ṣùgbọ́n babaláwo lè kóra wọn jọ, kán kúrò nínú ilé wọn, kán kóra wọn jọ kí wọ́n júbà fún Olódùmarè gẹ́gẹ́ bí ìsìn, nítorí pé ohun tí à ń pè ní ọ̀sẹ̀ Ifá, ìtàdógún ọ̀sẹ̀ Ifá, òun náà ló advance, ló gbéra, ló di nǹkan tá à ń pè ní ìsìn. Babaláwo bá jí nínú ilé ẹ̀ á ṣe ìtàdógún ọ̀sẹ̀ Ifá, bóyá ìtàdógún ló ń observe, á ṣe pẹ̀lú aya àtàwọn ọmọ awo ẹ̀. Ṣùgbọ́n tó bá ti di pé a ti wá ń kó pọ̀ pé babaláwo eléyìí, babaláwo tọ̀hún, ẹ jẹ́ kí gbogbo wa kó aya àtọmọ wa, ẹ jẹ́ kí gbogbo wa padà papọ̀ níbẹ̀, ó ti di kíni, ó ti di ìsìn. So àwọn kan máa sọ pé Ifá is not a religion, ṣùgbọ́n Ifá gangan fún rẹ̀ ó contain religion, ó dẹ̀ ń ṣèsìn tó dẹ̀ fi lọ́lẹ̀. Nítorí ẹ̀ babaláwo tó bá wà tí ò bá nílé ìjùbà àbí tó ń ní èsì Ifá tó ń ṣe, á jẹ́ pé kò mọ nǹkan tó ń ṣe kíni tó ń ṣe ni. Àìmọye ilé ìjùbà, èèyàn gbúdọ̀ jí kó lọ ilé ìjùbà, nítorí pé àsìkò tí ìwọ náà ní fún rẹ láti fi ṣe kíni, láti fi ṣe ìsìn. Ifá describe ìsìn bí àwọn ẹlẹ́sìn yòókù bọ́n ṣe ń jọ́sìn, Ifá describe ẹ̀ nínú àwọn ìtàn Odù Ifá tó ṣe kíni tó sọ. Èyí tó túmọ̀ sí pé babaláwo náà gbúdọ̀ máa ṣèsìn, babaláwo náà gbúdọ̀ ní ilé ìjọsìn tá a lè pè ní ilé ìjùbà. Tí Christian bá jí tán bá lọ church wọn, tí Mùsùlùmí jí tí wọ́n lọ sí mọ́sálásí, babaláwo náà gbúdọ̀ jí kó ṣe kíni, kó ní àpéjọpọ̀ àwọn ọmọ Ọ̀rúnmìlà, kóun náà ti lọ ṣe kíni, kó lọ ṣe ìjọsìn ní àṣà, èdè, ohun Ifá, ijó wa, ká lè máa fi gbé Olódùmarè ní Olódùmarè ọba tó dá gbogbo wa, ká lè máa fi yìn. Ifá ará ìwà àwòsí o, Ifá pẹ̀lú ará ìdúró mi àwòsí. Ifá pẹ̀lú ará àwọn ẹjọ́ ojúmọ́ rere tí wọ́n wọlé ayé. Ó kí bàbá kúkúrú òkè gẹ̀ẹ́sì o, àbọ̀rúbọyè nílé Ifá o. Àwọn nǹkan tó fi ń bọfá pọ̀, èyí tí fòbà dẹ̀ ní jẹ kò ní jẹ́. Wọ́n lè fẹlẹ́dẹ̀ bọfá, wọ́n lè fi ewúrẹ́ bọfá, wọ́n lè borúkọ bọfá, wọ́n lè fẹ́ ẹyẹ tu adìyẹ, ṣùgbọ́n nǹkan tí èèyàn bá fẹ́ fi bọfá ó gbúdọ̀ ṣe kíni, ó gbúdọ̀ béèrè. A dẹ̀ ń bọfá nítorí pé láti pé kí Ifá lè bá wa ja ogun tí a rí, nítorí ogun tá a rí la ṣe ń rúbọ fésù, la ṣe ń bọfá. Tá a bá rúbọ fésù, tá a bọfá, àwọn ogun tá a rí invisible ajogun evil tó lè ṣẹlẹ̀ séèyàn, Ifá ṣe kíni, a rí, a ti bá wa ṣe kíni, a ti bá wa ṣẹ́gun ẹ̀. Èyí tó ń gbéku á gbéku, èyí tó ń gbẹja á gbẹja, èyí tó ń gba Ifá á ta kété. Ibi ò ní ṣẹlẹ̀ sí wa, ibi ò dẹ̀ ní ṣẹlẹ̀ sí àwọn customer. So ó dáa kéèyàn ṣe kíni, kó máa bọ Ifá. Téèyàn bá ń fẹ́ ire ajé náà, á bọfá, ire ajé lè ṣe kíni, á wá. Téèyàn bá fẹ́ ire aya, ire ọmọ, Ifá máa sọ nǹkan tó máa ṣe. Ẹ jẹ́ kọ́ra wa lóye o, lóye o, lóye o, torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú, àsìkò sí ẹ̀ sáyé lọ, sáyé lọ, sáyé lọ, ọmọ ẹni ìgbẹ̀yìn o. Ẹ jẹ́ kọ́ra wa lóye o, lóye o, lóye o, torí àti ìrìn àjò tẹ́jọ́ bẹ́ẹ̀ sì bá kú, àsìkò sí ẹ̀ sáyé